ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹjọ́ tí Supreme Court ilé ẹjọ́ tó ga jùlọ dá bàbá wa ATIKU, òun ni a fẹ́ mú update wá lẹ́nu. Bàbá wa ATIKU sọ pé ìdájọ́ tí àwọn Supreme Court dá àwọn, wọ́n ní kò ń ṣe ìdájọ́ èyí tó jẹ́ pé ó dáa tó, wípé kò dẹ̀ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ní àǹfààní rere láti ní àwọn ní ibi tó yẹ pé àwọn lè gbé ẹjọ́ lọ láti dá ẹjọ́ òtítọ́ àti òdodo. Bàbá wa ATIKU wọ́n ní pé àwọn ò pàdánù nǹkan kan o, wọ́n ní ṣùgbọ́n Nàìjíríà ló pàdánù, nítorí pé àwọn ni wọ́n pàdánù ẹni tó yẹ kó jẹ́ olórí, tó yẹ kó rúùlù Nàìjíríà ní òtítọ́ àti ní òdodo. Alhaji Abubaka tún tẹ̀síwájú láti sọ̀rọ̀ lórí ìdájọ́ èyí tí Supreme Court ilé ẹjọ́ tó ga jùlọ tí wọ́n dá, èyí tí àwọn adájọ́ Supreme Court dá gbogbo ẹjọ́ èyí tí Alhaji Abubaka ATIKU pè, tí wọ́n dá gbogbo ẹ̀nù, tí wọ́n ní kò sí ẹjọ́ nínú ẹjọ́ tí wọ́n pè. Èyí tó ká Alhaji ATIKU lára jù ni ìwé ẹ̀rí èyí tí wọ́n kó wá láti Amẹ́ríkà, tí wọ́n ní pé ní Amẹ́ríkà ni bàbá wa Tinubu ti gba ìwé ẹ̀rí náà, tí wọ́n dẹ̀ ní ìwé ẹ̀rí náà wípé kò ń ṣe ìwé ẹ̀rí tó jẹ́ pé ó yẹ kí wọ́n kó sílẹ̀ láti fi dìgbò, èyí tí wọ́n ní school Chicago, University of Chicago làwọn ti jáde, tí wọ́n dẹ̀ ní pé lóòótọ́ ni bàbá wa lọ sí school náà o, ṣùgbọ́n school wọn kọ́ ni wọ́n ti gba ìwé ẹ̀rí yìí. Wọ́n ní bàbá wa ATIKU gba gbogbo ìwé ẹ̀rí yìí wá láti Chicago University. Wọ́n ní wọ́n kó lọ sí Chicago University èyí tí bàbá wa kó sílẹ̀, ṣùgbọ́n ìgbà tí wọ́n kó dé ilé ẹjọ́ tó wà ní Amẹ́ríkà, wọ́n ní kì í ṣe ilé ìwé àwọn ní Chicago ni bàbá wa Tinubu ti gba àwọn ìwé ẹ̀rí yìí. Wọ́n ní lóòótọ́ bàbá wa Tinubu, wọ́n ní wọ́n lọ sí Chicago University o, wọ́n ní ṣùgbọ́n ìwé ẹ̀rí tí bàbá wa Tinubu kó sílẹ̀, wọ́n ní kì í ṣe láti ilé ìwé àwọn. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ update lọ. Wọ́n ní bàbá wa ATIKU ní tó bá jẹ́ pé ilé ẹjọ́ gba àwọn láàyè láti rí gbogbo àwọn ìwé ẹ̀rí èyí tí àwọn kó wọ ilé ẹjọ́, wípé ẹjọ́ yìí wípé kò bá. Ilé ẹjọ́ tó ga jùlọ, wọ́n ní gbogbo ẹ̀rí tí bàbá wa kó wá, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n dànù o. Wọ́n ní kò sí ẹjọ́ kankan nínú ọ̀rọ̀ náà, wípé tó bá jẹ́ pé bàbá wa ATIKU ti kó gbogbo àwọn sàtífíkẹ́ẹ̀tì wá tẹ́lẹ̀ kó tó dé pé wọ́n dájọ́ ni, wípé wọn ò bá rí nǹkan sọ sí i, wípé ṣùgbọ́n wọ́n ti dá ẹjọ́ tán kó tó dé pé bàbá wa ó kó àwọn sàtífíkẹ́ẹ̀tì wá, wípé wọ́n ti dá ẹjọ́ yìí nù. Wọ́n ní nǹkan tí ó ń kan bàbá wa lóminú ni pé bàbá wa ní kì í ṣe nítorí ọ̀rọ̀ àwọn ni àwọn fi ń jà o, wípé ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ni àwọn fi ń jà, wípé ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí àwọn ṣe ń jà tó, àwọn ọmọ Nàìjíríà wọn ò mọ àǹfààní gbogbo ìjà wọn. Wọ́n ní bàbá wa ATIKU ní pé nítorí ọjọ́ iwájú ọ̀rọ̀ yìí máa wà nínú òfin títí ayérayé, wípé àwọn adájọ́ yìí wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe. Wọ́n ní gbogbo àwọn adájọ́ méje yìí èyí tí wọ́n dájọ́ ní adájọ́ tó ga jùlọ ní Abuja, ìyẹn Supreme Court, wọ́n ní ṣe ni wọ́n dá gbogbo ẹjọ́ tí bàbá wa ATIKU tí wọ́n gbé wá, wọ́n ní wọ́n dá gbogbo ẹ̀nù ni o. Wọ́n ní bàbá wa ATIKU wọn ò lẹ́tọ̀ọ́ láti lọ máa wá ìwé ẹ̀rí kiri lẹ́yìn ìgbà tí ẹjọ́ wọn ti kúrò ní ilé ẹjọ́ gíga. Wọ́n ní pé wọ́n kàn ń wá àlùmọ̀ọ́fọ̀ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n gbé wá sí ilé ẹjọ́. Wọ́n ní àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n ń gbọ́ gbogbo àwọn màgòmágó ìdìbò, wọ́n ní kì í ṣe ọ̀dọ̀ àwọn ni Alhaji ATIKU máa gbé ẹjọ́ wá, wípé ilé ẹjọ́ tó ga jùlọ náà ni wọ́n máa gbé ẹjọ́ lọ, wípé àwọn ilé ẹjọ́ tó ga jùlọ àwọn ni wọ́n máa dá ẹjọ́ náà. Wọ́n ní bí wọ́n ṣe dá gbogbo ẹjọ́ bàbá wa, wọ́n ṣe dàrú nìyẹn.
wọ́n da gbogbo ẹ̀ nù. Wọ́n ní kò sí ẹjọ́ nínú ẹ̀. Wọ́n nítorí pé àwọn ò kí ń dá sírú ẹjọ́ báyẹn. Wípé kí bàbá wa Àtíkù wípé kí wọ́n lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ. Wípé ilé ẹjọ́ tó ga jùlọ ni àwọn máa ń gbé irú ẹjọ́ báyẹn lọ. Wọ́n ní nǹkan tí bàbá wa Àtíkù ni àwọn èèyàn ń retí. Wọ́n fẹ́ gbọ́ nǹkan tí bàbá wa Àtíkù sọ. Bàbá wa Àtíkù ní àwọn ń jà nítorí ará ìlú ni o, ṣùgbọ́n àwọn ò jà nítorí ara ti àwọn. Wípé nítorí pé ní ìlú wa, wípé a nídi èèyàn tó máa jẹ́ olórí tó dẹ̀ máa dúró lórí òtítọ́ àti òdodo. Wọ́n ní bàbá wa Àtíkù nítorí ọ̀rọ̀ Nàìjíríà ni ọ̀rọ̀ náà fi dùn àwọn tó bẹ́ẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn ní kì í ṣe èyí nìkan ni ọ̀rọ̀ náà fi dùn bàbá wa tó bẹ́ẹ̀ o. Wípé ọ̀rọ̀ yìí wípé ó dùn bàbá wa nítorí pé wọn ò rí òtítọ́ dá lórí ẹjọ́ sàtífíkẹ́ẹ̀tì yìí. Wípé ó yẹ kí wọ́n dá ẹjọ́ sàtífíkẹ́ẹ̀tì yìí ju bí àwọn adájọ́ yìí ṣe dá lọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí dùn bàbá wa Àtíkù. Wípé nítorí pé ó ti di ẹlẹ́ẹ̀kẹfà sí bàbá wa du ipò ààrẹ ní Nàìjíríà tí wọ́n wọlé. Wípé nítorí ẹ̀ ni ọ̀rọ̀ náà ló fi dùn wọ́n ju bí a ṣe lérò lọ. Wọ́n ní bàbá wa Àtíkù tún tẹ̀síwájú wípé nígbà tí àwọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú, àwọn fẹ́ lé àwọn sójà dànù. Wọ́n ní nígbà yẹn àwọn sójà yìí wọ́n ní láti lé àwọn délé. Wọ́n ní wọ́n dẹ̀ pa àwọn ọlọ́pàá 6 tí wọ́n ń ṣọ́ ilé àwọn. Wọ́n ní Ọlọ́run ló yọ àwọn nígbà yẹn. Wípé wọn ní àwọn ò gba ẹ̀mí àwọn. Wípé pẹ̀lú gbogbo nǹkan táwọn ti kọ ojú yìí, wípé àwọn sì dúró lórí òótọ́ àti òdodo láti jà fún àwọn ará ìlú, láti jà fún àwọn ará Nàìjíríà. Wípé lórí òótọ́ yìí náà dẹ̀ làwọn sì máa wà. Wípé àwọn dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run á fi ojú gbogbo àwọn aṣebi tí wọ́n ń da Nàìjíríà rú. Ọlọ́run á fojú gbogbo àwọn aṣebi hàn ní agbára Ọlọ́run. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n dúró sí ẹ̀yìn àbòsí wípé kí a má rí òótọ́ àbí ká má rí olótìtọ́ láti jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní gbogbo wọn àṣírí wọn máa tú kedere sí aráyé. Wọ́n ní bàbá wa Àtíkù ní àwọn ò regret o. Wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Wípé àwọn ò dẹ̀ jà nítorí ara àwọn. Pé ṣùgbọ́n àwọn ń jà fún àwọn ọmọ Nàìjíríà lé. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn bàbá wa Tinubu wọ́n nínú wọn ń dùn. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tó bá wọn nínú jẹ́ ni àṣírí tó tú nípa ọ̀rọ̀ sàtífíkẹ́ẹ̀tì bàbá wa, èyí tí wọ́n ní pé kò ń ṣe ìwé ẹ̀rí tó múnádóko. Ẹ̀yin èèyàn lé, èyí ni update ìdájọ́ Supreme Court o. Wọ́n ní Supreme Court, ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n wà ní Àbújá. Wọ́n ní gbogbo ẹjọ́ tí bàbá wa Àtíkù tó mú wá, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n dànù o. Wọ́n ní kò sí ẹjọ́ kankan ní orí ẹjọ́ náà. Wọ́n dẹ̀ yan bàbá wa pé kí wọ́n máa bá ìjọba àwọn lọ as a president of Nigeria. Mashola Gist TV ló mú update wá fún yín. Please share, like and subscribe. God bless you all.